Africa Content TV. Gbogbo onílàákàyè ẹ lọ́ọ́ mọ àmọ̀dájú lónìí. Ìṣẹ́jú kan náà ní ń bẹ láàrin oríire àti ìdàkejì. Ìṣẹ́jú kan náà ní ń bẹ láàrin ikú àti ìyè. Mo fi dédé àsìkò yìí tọrọ lọ́dọ̀ Ọlọ́run. Agogo tí ń ka wákàtí dé lórí ìṣẹ́jú àtẹ̀mí àti tiyín Ọlọ́run ó jẹ́ ó kà á sí rere fún wa. Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulil amin. Sallallahu alaihi wasallam. Ẹni ọba mọ̀ pé Ọlọ́run ṣoore fún òun ẹja sọ pé alhamdulillah. Alhamdulillah. Ọlọ́run adúpẹ́ oore ẹ̀mí, adúpẹ́ oore ara, adúpẹ́ lílọ bíbọ̀, jíjẹ mímu, níná lílò sísùn jíjí. Tó o bá ṣe é kò sẹ́ni tí ó ṣe fún wa. Tó o bá gbà wá kò sẹ́ni tí ó gbà wá. Tó o bá ràn wá ṣe kò sẹ́ni tí ó ràn wá ṣe. Tó o bá bùkún wa kò sẹ́ni tí ó bùkún wa. Tó o bá kọ̀ wá sílẹ̀ kò sẹ́ni tí ó gbà wá. Ọlọ́run máa kọ̀ wá sílẹ̀ láéláé. Ìkẹ́ àtọ́lọ́ Ọlọ́run kọ́ máa bá aṣíwájú ẹ̀dá Muhammad. Gbogbo ládéládé òkì ọba Joseph Ekudaisi òkì kábíyèsí ọba Síkírù ẹ̀mí gígùn àlàáfíà ara kọ́mọ bẹ̀ fún yín. Gbogbo àwa ààrẹ ìkánṣu mo kí yín, mo ṣàdúrà fún yín dáadáa. Sheikh wa Musa mo kí yín tẹ̀mítẹ̀mí ara ẹ̀yẹ lẹ́tọ̀ nínú OPC OPU olókùn festival tẹ̀sán tún gbárajọ tẹ̀sánajọ bẹ́ẹ̀ ti ṣe lọ́dọọdún. Mo kí gbogbo yín, mo bù gbogbo yín, gbogbo àwa olóyè ààrẹ mo kí wa. Àánú Ọlọ́run ìfàyàbalẹ̀ àánú rẹ̀ kọ́mọ bẹ lórí gbogbo wa. Gbogbo ọmọ ẹgbẹ́ mo kí yín o. Ẹkú fìtọ́ ọmọnìyàn sí ẹkú àdótì. Ẹ̀yin gan ni wọ́n ń pè ní sọ̀tún sòsì mọ́bàbí kan jẹ. Orí kan ṣoṣo lẹ́jọ́ ní tíbi túgbà orí ká o. Ibà ààrẹ Gani Adams Ige Abiodun Ààrẹ Ọ̀nà Kakanfò. Mo kí yín, mo kí Ọlọ́run lára yín. Mo kí leadership character, inclusiveness ẹ máa ń lò pẹ̀lú gbogbo èèyàn. Ti gbé ẹ̀yin lẹ dáa jù kọ́ ṣùgbọ́n ti gbé ẹ̀yin lọ́lọ́run yàn. Ìyẹn ló fi jẹ́ wípé bẹ́ẹ̀ bá rówó ra aṣọ kò lè ra fítì. Gbogbo èmi ni mo lè ṣe kíní, èmi ni mo lè dá báyìí, èmi ni mo lè ṣe báyìí. Kó o ní agbára láti fi ṣe kò tó kọjá pé ìwọ lọ́lọ́run yàn wípé máa ṣe. Ààrẹ Ọ̀nà ẹjọ́ ọba gọ́yàn yìí tó ní ẹ máa ṣe, ẹ̀yin ní ẹ máa fi tiẹ̀ ṣe. Ipò nǹkan ńlá ni, pàápàá jùlọ ipò tó débi wípé ọ̀ ń darí èèyàn. Ẹ wo iye ọmọ lẹ́yìn tí ń bẹ fún Ààrẹ Ọ̀nà Kakanfò. Ẹ wo iye mẹ́fà OPC, ẹ wo iye mẹ́fà OPU, ẹ tún gbé fún Nàìjíríà. Close to how many countries láti wà yẹn OPU? 104 countries. Ẹni wọ́n jẹ́ leader gbogbo OPU across the globe, àwọn ni wọ́n jókòó yìí. Ipò tí ẹ bá wà sí bá ń darí èèyàn táwọn èèyàn ń tẹ̀lé, táwọn èèyàn ń gbọ́rọ̀ ẹnu ẹ̀, àfi kó nípò ṣọ́ra. Ààrẹ àárín ẹ̀yìn Ọlọ́run níjọ́ dàrú o. Àwọn lè mọ̀mọ́ bẹ́ẹ̀ tí ń tò ṣùgbọ́n ní àárín òun àtọ́lọ́run rẹ̀ bá ti lè dàrú, ìta gbangba onítọ̀hún máa dàrú. Títa bá ti dàrú, ìta tó bá dàrú ni ó júwe ìkọ̀kọ̀. Ibà Gani Adams. Ire ọ̀dọ̀wọ̀ yẹn o. Nígbà gbogbo bẹ́ẹ̀ bá sùn tẹ́ jí ire àdúrà ní ẹ ṣe. Bẹ́ẹ̀ yàn kò yín bẹ́ẹ̀ kò yàn ire àdúrà ní ẹ ṣe. Torí pé Ọlọ́run ti gbé yín sí ipò àṣẹ àti ipò agbára. Ọjọ́ tẹ́ ẹ mórí balẹ̀ tẹ́ ẹ di kí lọ́yọ̀ọ́ tẹ́ ẹ fi dẹni inú ọ̀gbọ́dọ̀ ọ̀run tẹ́lẹ̀ ọ̀gbọ́dọ̀ fọ́ tẹ́lẹ̀ ọ̀gbọ́dọ̀ dùn. Mo fẹ́ Ọlọ́run ni. Ọlọ́run kì í sọ Ọlọ́run ẹnìkan. Ìlànà láti fi sìn, láti fi pè é tí yàtọ̀ yẹn làwọn míì ń gba ìlànà tágbà èyí jìnnà sí bó ti lè sin Ọlọ́run.
ṣùgbọ́n ẹ lọ́ọ́ màmá dájú ọlọ́run kì í sọ ọlọ́run ẹnìkan. bẹ́lẹ̀ ń bá pé mú apẹ́ mú ẹ̀ pẹ̀lú olúwa bọ́lọ́rọ̀ ó forò akéèpọ̀ olúwa pẹ̀lú orú ẹ̀ abọ̀rìṣàkọ̀ jẹ́ bọ̀rìṣà sí kó fẹ́lẹ́ mọ̀ nílẹ̀. ṣùgbọ́n ọlọ́run tó jẹ́ ọlọ́run ọba Elédùmarè tó ga jù wá lọ ọ̀nà wo lágbà dọ́dọ̀ ẹ̀ ọ̀nà wo lọ́fẹ́ níbi tí ìyapa ti dé nìyẹn láyé ìgbà tí wọ́n fi máa bọ òòṣà nínú Kàábà ọlọ́run fúnra àtàwọn áńgẹ́lì lọ́kọ́ Kàábà nígbà tó kéèyàn tó délé ayé ni o nígbà tó ọmọ èèyàn wá dé ìdá ọlọ́run mọ̀ dàrú wípé báwo la ṣe súnmọ́ lọ́wọ́ mbẹ̀ làwọn kan ti wá mú ìmọ̀ràn wá pé tá a bá kó irin jọ ká máa ti ara rìn yẹn pé gbà wá mú wa dé ọ̀dọ̀ ọlọ́run tá a bá já ewé jọ ká máa gbé ewé yìí ọba tó dá ẹ àfi ẹ ṣe atọ́kùn dọ́dọ̀ rẹ̀ igi yìí àfi ẹ ṣe atọ́kùn dọ́dọ̀ rẹ̀ eléyìí làwọn èèyàn ń ṣe nígbà tí wọ́n jìnnà sí ọlọ́run. Kàábà òsàlọ́wọ́ kún bẹ̀ nígbà tọdún korí ọdún wọn kó òsà síbẹ̀ àwọn tó wá kó òsà síbẹ̀ yẹn tó bá wá fẹ́ ṣàdúrà pẹ̀lú òsà wọn wọ́n wá pé Rabbul Kaaba ìwọ ọlọ́run tó o nílé la pè o ṣùgbọ́n nípasẹ̀ àwọn igi ewé omi tó kó síbẹ̀ yẹn torí wípé ọ̀nà ti jìn ọlọ́run yẹn wọ́n wò pé báwo la ṣe fẹ́ dọ́dọ̀ rẹ àfi ká lo àwọn àkàsọ̀ kan kì í wá ṣe gbogbo àkàsọ̀ ní òdòkè tí ò ní fì láti rí ènìyàn bọ́. Akramakumullah. Àmín. níbi tí ìjọsìn ti ṣe kókó nìyẹn inna dina indallahi al-Islam. wa man yabtaghi ghayra al-Islam dina. Falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin. kálukọ́lá tó kọ́kọ́ ẹ̀ ṣe ẹ wá ọlọ́run yín láwárí èèyàn ní jáde bí rí ọlọ́run ọlọ́bì kankan ẹ wá ọlọ́run ní àwárí ọlọ́run ti sọnù mọ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ sọnù mọ́ yín lọ́wọ́ ọlọ́run fira rẹ̀ hàn lára àyàwó tó fẹ́ wò sí dáàmà ọlọ́run fira rẹ̀ hàn lára ọmọ tó bí ọ̀dáàmà ọlọ́run fira rẹ̀ hàn lára àwọn ọmọ sẹ́rẹ̀ ọ̀dáàmà ọlọ́run fira rẹ̀ hàn lára ọ̀gá rẹ̀ ọ̀dáàmà. Wa man yabtaghi ghayra al-Islami dinan. ẹ̀yin mùsùlùmí ẹ lọ di ẹ̀sìn imú lọ́kùnkúndùn omi tútù ti dàpọ̀ mọ́ mi gbóná a lè nara wa torí ẹ̀sìn a máa lè jara wa ní. ilẹ̀ Yorùbá lélẹ́yìí àdúrà ire ni wọ́n fi pilẹ̀ àwọn ìlú tiwa yìí àwọn ìlú kan wà ogun àdákùnmọ̀ nìkan sọ pé wọ́n fi pilẹ̀ rẹ̀ ní ilẹ̀ Yorùbá o a mọ̀ wípé ire àdúrà ìjọmọlúàbí ìlágbọ́yé ìkónimára ìgbàlejò ìní àgbàmọ́ra ni wọ́n tẹ́lẹ̀ ẹ má jà wùwà bí ọmọ àlẹ́ o. Sabiqu ila magfiratin min rabbikum. Ààrẹ àwọn lẹ́sìn àwọn nídòdá àwọn bí ọdún mẹ́jọ sẹ́yìn ọdọọdún làárọ̀ ọgbó. Àmín. a sì tún máa wá sí i. Àmín. torí bí mo ṣe wá ẹ̀yin ga èmi náà ga. Alhamdulillah. kò sí ohun tó jẹ́ kó máa dán kó máa dùn torí pé àparọ́ fúnra wa ni o. kúrọ́ níyì ẹ̀tẹ́ nígbẹ̀yìn. ààrẹ ni wọ́n jókòó yìí ọ̀rọ̀ àṣírí kọ̀rọ̀ inú ilé tí máa bẹ láàrin èmi àti wọn ò fẹ́ níye awọnú ara wa tìfẹ́tìfẹ́. wọ́n gbọ́ mi yé èmi náà gbọ́ wọn yé wọ́n bá mi ṣe èmi náà bá wọn ṣe àìmọye ọ̀rọ̀ míì tí máa sọ tọ́ba ìta rẹ̀ ó tó pé àmì ọlọ́run bọ́rọ̀ bá sá ṣe ìdílé yọ sá sọ ọ́ pẹ̀lú làákàyè bọ́lọ̀ ti ràn wá nìyẹn. ààrẹ ẹni tí ọba kúrọ́ ní ọ̀pẹ lẹ́rìí òun bẹ lọ́rùn wàláyé ọlọ́run ṣàánú yín wàláyé sọmọbìlá ìlẹ̀tìlá ìlànà ìlànà ọwọ́ agbọ̀n yín ń fà yín torí ẹni ọlọ́run bá fẹ́ràn yọ ọmọ tọ̀ sọ́nà gbogbo àwọn èèyàn tí wọ́n mọ̀ pé kí ló yẹ kó ṣe kí ló yẹ kó ti fa nǹkan tá a bá yọ ọwọ́ ọlọ́run ìjọba ló kú o. tíjọba ọba sọ pé lọ tí ẹgbẹ́ lọ
ẹ ti oko òrókò dé oko ìrókò tó. Akramakumullah. Ààrẹ Ibà Gani Adam. Èèyàn gbọ́dọ̀ jó ìyàwó di síbẹ̀síbẹ̀ kọ́ mọ́ lè gbádìí ẹ. Gbogbo àwọn tó bá yẹ kẹ́ ẹ pùsì ọ̀rọ̀ sí pé ṣé ẹ tì wá lẹ́yìn ẹ pùsì ò nídìí níta gbangba wọ́n gba mẹ́sẹ̀gì wọ́n gba lẹ́tà pé irú nǹkan báyìí aláwọn ọmọ ogun tó kà. A nídìí àṣẹ, a nídìí sọ̀pọ́ọ̀tì yìí. Ohun tí olóṣèlú ń dálẹ̀ lórílẹ̀‐èdè ọ̀pọ̀ wọ̀láì. Torí Yorùbá ti wo ọ̀rọ̀ pátì nísìnyí ju kájọ wo ìbí síra wa lọ. Tọ́ba wá rí wípé ẹni yìí àtijọba àbí ẹni yìí àtẹgbẹ́ yìí àjọṣe ò ṣe déédéé ní àárín wọn. Kódà tó bá rúure báyìí wọ́n sọ pé kò rúure. Ó ti wá di kí ọlọ́gbọ́n dorí ẹja mú. Assalamu alaikum. Ibà Gani Adam. Gbogbo ẹ̀yin tẹ́ jókòó tẹ́ gbà wípé Ọlọ́run ń bẹ. Sabiqu ila magfiratin min rabbikum. Látòní lọ kálukú ọmọ lọ́tọ̀rọ̀ àforíjì bí ọba kù sí o. Ramadan oṣù àforíjì ni. Tí àwọn eléyìí bá tún bọ́ tọ̀rọ̀ àforíjì tọrọ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run ló mẹni tí ó dẹ̀ mí. Wa jannatin arduha Olúwa ni ẹ sáré wá àforíjì níbi tí nǹkan ti bàjẹ́ ẹ gbìyànjú ẹ tún ṣe ní kíákíá. Wa jannatin arduha ka'is-samai wal ardi. Ọlọ́run nítorí ẹni ọba rí àforíjì mi èmi ti ní ìpalẹ̀mọ́ ibùdé sí lọ́run àlìjẹ́nà paradíṣe mo ti ní ìpalẹ̀ rẹ̀ mọ́ fún ní paradíṣe èmi Ọlọ́run tó tóbi ju ayé àti tí ń bẹ́ẹ̀ lọ. U'iddat lilladhina amanu billahi wa rusulihi. Àwọn ni ó rí ìjọba ọ̀run wọ̀ òun làwọn tí wọ́n bá gbà wípé Ọlọ́run wà. Tí wọ́n sì sìn tí wọ́n sì gbà wípé àwọn òjíṣẹ́ Ọlọ́run ọ̀dá iṣẹ́ ara wọn jẹ́. Wọn ò sìn òjíṣẹ́ Ọlọ́run ní Ọlọ́run ṣùgbọ́n wọ́n gba iṣẹ́ wọn gẹ́gẹ́ bí àwọn ànábì wọ́n wá ti ara iṣẹ́ wọn yẹn wá Ọlọ́run láwárí. Zalika fadlullahi yu'tihi man yasha. Olúwa ní ẹni tó bá tọrọ àforíjì tó wá ojú rẹ̀ mi tó fi wà lìjánà eléyìí ni ọlá tó ga jù tẹ́mi Ọlọ́run máa ṣe fún ẹni ọwọ́ mi bá ti tó. Wallahu zul fadlil azim. Èmi Ọlọ́run ni mo ní ọlá àtòrè tó ga jù lọ́dọ̀ mi. Ma saba min musibatin fil ardi wala fi anfusikum illa. Gbogbo ẹ̀yin ládéládé kábíyèsí ájìmọ́sá gbogbo ẹ̀yin bàbá mi òsì ààrẹ gbogbo ẹ̀yin lóyè Olúwa ní kí n sọ fún wa lónìí o. Ma saba min musibatin fil ardi. Atẹ́gùn fẹ́ o ìjì ń jà o omi ń rú dùdùdùdùdùdù èèyàn lépa èèyàn ń porí èèyàn. Olúwa mi ní ohunkóhun tó bá lè kó ṣẹlẹ̀ sí yín ní àdánwò ní mùsíbà. Fil ardi. Ní orí ilẹ̀ tẹ̀ǹtẹ̀ yìí náà. Wala fi anfusikum. Àbí nípasẹ̀ ẹ̀mí ara yín bóyá ilẹ̀ ṣe nǹkan fúnra yín àbí disaster kan àbádánwò kan àbí mùsíbà kan àbí nǹkan kan ṣẹlẹ̀ sí yín nú ara yín gangan. Illa fi kitabin min qabli an nabraha. Olúwa ní mo ti lè kẹ kí gbàlújọ bá yín tó kẹ wo ìdààmú pé nǹkan báyìí ṣẹlẹ̀ Ọlọ́run ní ìwọ̀nba ní ẹ̀rọ ọmọ èmi Ọlọ́run mọ̀ sí torí pé ẹ̀ṣẹ̀ ọ̀kan ò ní ṣàdédé ṣẹ bí ewé bá kó lára di ọyọ́ lọ́hùn ó ní gbogbo òkọlù tẹ ẹ bá ní kẹ tó sọ pé o ṣèyí tán ẹ dá padà wípé tí ọba sí ìmọ̀ sí Ọlọ́run ohunkóhun ò ní ṣẹlẹ̀. Inna zalika ala Allah yasir. Zalika ala Allah yasir. Ọlọ́run ní gbogbo nǹkan báyẹn èmi ní máa tó èmi lọ́rọ̀rùn fún láti ṣe bẹ́ẹ̀. Àìmọye alágbára tádàwọ̀ ọba tẹ́fẹ̀ béèrè pé alágbára sì ní òun kọ́ àjùlọ Ọlọ́run ni. Àìmọye ọlọ́gbọ́n tádàwọ̀ bá bá ẹ̀gbọ́n tí Yorùbá ní tíyà kékeré bá gbé èèyàn sánlẹ̀ tíyà ńlá bá gbé èèyàn sánlẹ̀ kékeré ọ̀wá. Àwọn èèyàn mi dẹ́wọ̀ wípé àṣekò jù báyìí lọ rárá. Àwọn alárò pa ń dira níbi tá a rí di Ọlọ́run nìkan lọ́mọ. Inna zalika ala Allah yasir. Ọlọ́run gbogbo bá bá
ṣẹlẹ̀ sí yín kẹ́ tó dáyé lẹ́bi kẹ́ tó dá ọmọnìyàn lẹ́bi kẹ́ tó dá àwọn kan lẹ́bi pé ṣèyí tán ẹ kọ́kọ́ dàgbà kó padà wípé tó ọkàn fi àwọn eléyìí ṣe sábàbí ni ọlọ́run ní dára o bẹ́ẹ̀ bá sunkún ọlọ́run ni o bẹ́ẹ̀ bá yọ ọlọ́run ni o ẹ wo iye èèyàn tí ń bẹ lórí líìsì ní Nàìjíríà ilẹ̀ Yorùbá tó lè jókòó níbi tẹ́ ẹ jókòó ìkọlọ́run tó sọ pé yìí. lẹ́kẹ̀ẹ́lá dábọ̀ ọ̀la máa bá dàgbọ́n wà ládẹ́kùrọ̀ ọ̀hún bí máa dàgbọ́n. Allahu Akbar. Wallahu la yuhibbu kulla mukhtalin fakhur. Ọlọ́run ní sọ fún yín pé. lẹ́kẹ̀ẹ́lá dábọ̀ ọ̀la máa bá dàgbọ́n wà ládẹ́kùrọ̀ ọ̀hún bí máa dàgbọ́n. Ọlọ́run ní gbogbo ohun tó bá ṣẹlẹ̀ tí ò tẹ́ yín lọ́rùn tó mì yín gbìgbì tọkàn yín gbẹgbà ó ní ẹ má jẹ́ kí bànújẹ́ yìí ọ pọ̀ jù fún yín tẹ́lẹ̀ sọ pé Ọlọ́run kọ́ àbí Ọlọ́run ṣe yìí táwọn ní ẹ má jẹ́ bànújẹ́ ó gbé yín lórí ohun tó bá kàn yín yányá. wàlá dákúrò àrùn bí máa dákún. ẹni mo bá wá ṣoore fún kọ́ má jẹ́ kí ayọ̀ ó gbé òun lọ. wallahu la yuhibbu kulla mukhtalin fakhur. Ọlọ́run ẹni tí nǹkan bá dùn kọ́ má jẹ́ ó gbé òun lọ yányá pé kí ni gan ẹni tí nǹkan bá tún dùn mọ́ kó má jẹ́ kí ayọ̀ èmi lọ́ba èmi lọ nípò èmi lọ lórí èmi làárẹ̀ èmi ní chairman èmi ní president kí ẹ má jẹ́ kí ayọ̀ náà ó tún gbé yín lọ torí tí yẹn náà bá tún gbé yín lọ ẹ tún ní ìkọlù pẹ̀lú èmi Ọlọ́run ètò ti parí lábẹ́ bọ́lọ̀ tí mo ṣiṣẹ́ ètò ti parí ní abẹ́ bí Ọlọ́run tí máa dára ọba àrà lọ́lọ́wọ́ gbàgbé pọ́ńkírun tọ́ bá ti lè jẹ́ àwọn èyí sọ̀rọ̀ Ọlọ́run torí wọ́n sọ fún wa wípé ẹni tó bá ní àwọn àdúwòlá wọ́n làwọn kan àlè ọ̀tá Ọlọ́run ni kódà kọ́ hákùrá lè ṣe rí àìmọye nǹkan tó lè tún gbàgbọ́ wa ṣe tá àmójútó mọ́ àìmọye nǹkan tó lè tún ẹ̀sìn wa ṣe tá àmójútó mọ́ àìdẹ̀mọye nǹkan tó lè ba ẹ̀sìn yẹn jẹ́ tọ́jà pé yẹn là kàkún ṣe mọ̀ pé ká máa sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ó lè ba irun ó lè ba àwẹ̀rẹ̀ jẹ́ ká máa parọ́ mọ́yàn ó lè ba irun ó lè ba àwẹ̀rẹ̀ jẹ́ ẹni tí ọ̀sẹ̀ ọkọ̀ dì í mọ́nú ó lè ba irun ó lè ba àwẹ̀ ó sì gba àwẹ̀ yẹn ó pé ṣùgbọ́n ó ti ṣe nǹkan tó ti tún bà á jẹ́ tó a gbọ́dọ̀ sọ ara wa nínú ọmọ Ọlọ́run kò sẹ́ni tí ó lè dánwò òkú tó bá ti kú ẹ̀dá pẹ̀lú tó ń nà ní kú mọ̀mọ́ o òkú tó bá ti kú ẹ̀dá pẹ̀lú tó ń nà ní kú mọ̀mọ́ ìtàn bẹ nílẹ̀ Yorùbá àwọn èèyàn bẹ nílẹ̀ Yorùbá tí wọ́n ti wá tí wọ́n ti lọ tó jẹ́ pé iṣẹ́ tí wọ́n ṣe iṣẹ́ takuntakun àwọn tí wọ́n ràn wá lọ́wọ́ nígbà Àgbẹ̀kọ̀yà ó ṣeéṣe tí wọ́n bá máa bẹ láyé díẹ̀ ní òkú ipa wọn kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn lórílẹ̀‐èdè àwọn tí wọ́n ràn wá lọ́wọ́ náà ọmọ ogun sọ́jà láyé ìgbà táwọn ọ̀ràn ẹ̀gbẹ́ kan ní ọ̀dà o á lọ gbà á dé Ọ̀rẹ́ á gbà á dé Èkó táwọn ọmọ ogun kan náà tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú ìjọba Nàìjíríà dìde pé ibi àti bí wa ò ní bàjẹ́ wọ́n ṣe pa wọn kí ni lẹ́gẹ́sì tí ẹnikẹ́ni nínú wa fẹ́ fi sílẹ̀. Ààrẹ Ìbà Gani Adams Ike Abiodun kó tó dayé ìyọ̀tọ̀ mi nínú wàhálà ló ti bẹ̀rẹ̀ wọn nínú ogun nínú ìṣẹ́ nínú ìyà ló ti bẹ̀rẹ̀ wọn agbára wa kọ́ o bẹ́ẹ̀ bá rí ìyàwó tẹ ẹ ráwọn ọmọ àwọn tí wọ́n gbógun lọ́jọ́ náà ẹ fà wọ́n mọ́ra ẹ má gbàgbé bẹ́ẹ̀ ti gbàgbé wọn ẹ tún má gbàgbé ogún ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn àwọn kan ti lọ kódà wọ́n ti kó lálejò sàárè wọ́n ti tó lé lọ ṣùgbọ́n wọ́n fi ìyàwó lẹ̀ wọ́n fọmọ́ lẹ̀ níjọ́ tí wọ́n ń sin ẹlòmíì torí gbogbo wọn mọ̀ jalè Yorùbá àwọn ọmọ wọn kéékèèké báyìí ni wọ́n ń wo àwọn bàbá wọn ní àgbàdo ẹ̀jẹ̀ ànígbàgbé wọn àfàdúrà ràn wọ́n lọ́wọ́ ìròrí wọn ìrántí wọn àjẹ ọmọ ọbẹ̀ fún wa á wo àwọn tá a lè gbàgbé bó ṣe wíńdò àkọ́kọ́ wọn síbẹ̀ bó ṣe ẹnu ọ̀nà àkọ́kọ́ wọn síbẹ̀ bó ṣe ìwé kan á ní á máa fi kọ́ àwọn tí ń bá ń jọ ìpè hà nígbà tó tutù tá à ń sí họ́ọ̀lù tá à ń sí hòtẹ́ẹ̀lì tá à ń sí rẹ́sọ́ọ̀tì lẹ́yìn dé o àwọn kan wà wọ́n ṣòwò yìí ni wọn ò jẹ́ rìsọ́ọ̀tì ẹ̀ wò. sanasibaka mina dunya
gbogbo ọ̀dọ́ pé olóòsà lẹ́nìkan olóòsà ẹlẹ́bọ̀ àtẹlẹ́bọ̀ àtẹlóòsà ẹlẹ́bọ̀ ọlọ́mọ ni wọ́n olóòsà ọlọ́mọ ni wọ́n káwo ṣe wá sí wa ká fi yókù lẹ̀ ká sọ̀rọ̀ yẹn fún wọn bí ó ti lè yé wọn ẹni tí ń sọ̀sà wà láì bí ó yé wọn tó yé ní ìṣeun ẹ wàá sọ fún pé ọlọ́run dáhùn ṣùgbọ́n báyìí tó lọ́lọ́run báyìí lọ́lọ́run ọ̀nà ọlọ́run jìn ló fi sọ fún wa ní Al-Qur'ani pé inna rabbaka labil mirsad olóhùn lúgọ ọlọ́run ìfarahàn yìí máa lúgọ ni ṣe é sì mọ̀ pé òun tó bá lúgọ àfi kẹ́ ẹ wà àìwá ọlọ́run jìnnà náà ni òjò ọ̀pọ̀lọpọ̀ orí jubi tí orí mọ̀ ìmọ̀ nípa ọlọ́run ó sì kókó ìṣẹ́jú tó kálukú sùn ti ń jí ẹ̀dá kan ẹja máa rántí pé ọlọ́jọ́ kájọ arọ́ nínú arọ́ la o arọ́ ọ̀pọ̀lọpọ̀ ọdún o ṣùgbọ́n ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní ṣe rere lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní ṣe àánú lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kọ́dínétì bí nǹkan ṣe máa dá lẹ́sẹ̀kẹsẹ̀ inú tó sì jà jù bá a bá tiẹ̀ ní gbàgbé ẹja dárí jìra wa tá a bá tiẹ̀ ní gbàgbé torí gẹ́gẹ́ bí ọmọ èèyàn ìgbẹ́ kínkín lérí àwọn ògbẹ́gìrì àwa nù ń kó ń bẹ̀ à ń jẹun lọ tójú bá kó ń bẹ̀. Fabima rahmatin minallahi linta lahum walau kunta fazzan ghalizal qalbi لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الامر فاذا عزمت فتوكل على الله. à ń sí hall yìí lónìí Oodua heritage hall à ń sí hall yìí lónìí tí OPC kọ́ lọ́ndà ìdarí ìjọba ààrẹ Ìbà Gani Adams. mo ti bá wa dé 3 building story ní Ìkẹjà tá a kọ́ tọ́jà wípé ibẹ̀ láti máa ṣe Ramadan lecture yìí mo ti bá yín dé Festac mo tún bá yín dé Mushin mo bá yín káàkiri wọ́n ní àtúwá ti ra ilẹ̀ sí òkun láti fi kọ́ resort wọ́n ní à ń kọ́ hotel lọ́wọ́ ní Abẹ́òkúta 20 rooms and 3 suites àtúnṣẹ̀ṣẹ̀ ń ṣí ọ̀lù tuntun láti fi ṣe commercial káwọn èèyàn máa wá rẹ́ǹtì ẹ̀ eléyìí kúnni lójú ó dẹ̀ jẹ́ kí a mọ̀ wípé Ìbà Gani Adams kì í ṣe jẹgúdújẹrá o. wala tansa nasibaka mina dunya. gbogbo wa ẹja lọ di òpó ọlọ́run o Ìbà Gani Adams a ní adìẹ alẹ́yẹ alẹ́tù aláwó a ní ẹyẹ tí fò aláwọn kòkòrò kéékèèké ọjọ́ kan wá wà adìẹ òpìpì orí tí ẹ̀fọn fò bẹ́fọn ṣe kéré tó ẹ̀fọn fò adìẹ òpìpì orí bí ẹyẹ ẹlẹ́sẹ̀ kéré tó ẹyẹ ẹlẹ́ fò. ó rí bí ẹyẹ àdàbà ṣe kéré tó yẹ ẹyẹ àdàbà fò ó wá rí gbogbo àwọn ẹyẹ wọ́n fò òbíbí wá wúra rẹ̀ kó òun tóbi ṣùgbọ́n ó fẹ́ fò òun ò rí fífò fò àwọn bàbá mi ní iṣẹ́ ọwọ́ rẹ̀ lọ́wọ́rú olókìkí náà bá fò iṣẹ́ ọwọ́ rẹ̀ ní ọ̀dà ẹni mi ò sẹ́ni èèyàn mi ò sí èèyàn. gbogbo kò tẹ́ bá wà ẹ jẹ́ sí ọwọ́ yín ọlọ́dà àìjẹ́bẹ̀ ẹ̀ nílé fò nínú ẹ̀mí ẹ̀ nílé fò nínú ara ìkà ìmọ̀ kanimọ́lẹ̀ ò nílé fò bínú rẹ̀ ọ̀bá dá kìí ṣe pé ò nílé gbéra báyọ̀ ṣùgbọ́n nínú olóríire ò nílé fò nínú ọlọ́lá ò nílé fò nínú aláìsìkí ò nílé fò torí wípé ìkà máa ṣe kí ni ìmọ̀ kanimọ́lẹ̀. Akramakumullah. Amin. Ìbà Gani Adams èyí tí màá fi yanjú ẹ̀. onítọ̀ àwọn ọ̀gbọ́dọ̀ já ó ẹni ọlọ́run bá bẹ lẹ́yìn kọ́ mọ́ jà
yóò bá rí gáàdì ìjà lọ́tọ̀ yóò bá sì rí gáàdì ogun lọ́tọ̀ lópin ìgbà tí ọba ti dogun yóò bá ní bàbá ń jà parí òwe yóò lópin ìgbà tí ọba ti dogun tó bá sì jẹ́ pé ìjà ni Ìbà Gani àdá àfá mi lópin ìgbà tí ọba ti dogun Ìbà Gani tó sì jẹ́ ìjà yóò bá ní bàbá ń jà yóò bá wá sọ̀rọ̀ kan yóò bá ní àní ti kóòtù dé ká sọ̀rẹ́ o yóò bá náà ló tún wá ní agbẹ́mọ́jà ò sí o ajàmọ́ parí nàka tí ẹni yín kan èèyàn yín kan ọ̀rẹ́ yín kan ẹbí yín kan tó bá ní ṣòro tí ṣòro náà gbé lọ bóyá nípasẹ̀ kó lè kẹ́kọ̀ọ́ kó lè mọ rírì ayé kó lè mọ ọ̀tun bí ìṣẹ̀dá ṣe rí àti bọ́lọ̀ tí máa ń ṣèdájọ́ ìṣòro tí ọba gbé lọ tí ọba pa tó bá bọ́ mẹ́ tọ́lọ́hún là á tó dá àkólọ rẹ̀ padà fún tó fi ojú àánú rẹ̀ wò ó tí gbogbo èèyàn bá ń débẹ̀ tí wọ́n ń kíkú oríire torí kò sí ẹni tí ó bọ́ lọ́wọ́ ewu tọ́mọ ara ayé ò ní kíkú ewu tí irú ẹni bẹ́ẹ̀ bá bọ́ lọ́wọ́ ewu kódà ká níjà ńgbà tá a jagun báwa fúnra wọ ọba lè débẹ̀ pa kí ọ ẹja yan ikọ̀ pé bó tiẹ̀ bọ́ lọ́wọ́ ogun bọ́ lọ́wọ́ dààmú gẹ́gẹ́ bí Yorùbá aràn ní sí ọ aràn ikọ̀ ẹ bá wa kí ikú ewu. Inshallah. Àbọ̀rọ̀ lásán bọ́mọdé àbí? Àṣetọ́dún yọ̀ lọ́njẹ́ àṣetẹ̀mí. Àmín. Nínú ọlá ńlá ni ó jẹ́ àṣetẹ̀mí. Àmín. Nínú àrísìkí ńlá ni ó jẹ́ àṣetẹ̀mí. Àmín. Nínú fàyàbalẹ̀ ni ó jẹ́ àṣetẹ̀mí. Àmín. Ọlọ́mọdé kò ṣe Ààrẹ Gani Adams. Àmín. Ẹnu pọ̀ tí ń kù wọ́n ẹnu gbàgbà. Ẹnu ayé ò ní pé yín lọ. Àmín. Olúbọ̀bọ̀ tìrìbọ̀. Olúbọ̀bọ̀ tìrìbọ̀.